kí ló ṣẹlẹ̀ gan ẹ dákun kí la gbé kí la jù nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ Ẹniọlá Àjàó tẹ́ wá sọ di nǹkan mí ìgboro ayé yìí ẹ̀yin tẹ́ wà lórí social media àtèmi náà ṣá mọ̀ nǹkan tá à ń ṣe ṣá tá a bá mọ̀ nǹkan tá à ń ṣe ẹjá mú ọ̀rọ̀ ìlú gbogbo ìyà tó ń jara ìlú ìwà àwọn Fúlàní kankan wọ́n ń bà ayé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn ń rèpò àwọn ọmọ káàkiri ẹ̀rí ẹ̀sọ ẹ wá ń dàgẹ́ Ẹniọlá Àjàó ẹjọ́ kí lẹ́niọlá Àjàó ṣe tó tó yẹn náà bẹ́ẹ̀ tí yín dẹ̀ pọ̀jù tiẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń sọ̀rọ̀ ìkà ní ṣé ẹ lè sọ iye ilé onílé tẹ́ ti dàrú then ajé la bá bẹ́ẹ̀niọlá Àjàó bá ń fẹ́ Ọdúnladé Adékọ́lá ṣé Ọdúnladé rán yín sí Ẹniọlá Àjàó pé kẹ́ ẹ bó ń wọ àbí ìyàwó ẹ̀rọ rán yín sí kí ló dé ẹ ṣe jẹ́ kẹ́lẹ̀ ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ kí ìyàwó Ọdúnladé ó sọ̀rọ̀ gbogbo bí tó ti lọ náwó fún ìyàwó Ọdúnladé lójú agbo ẹ̀rí ẹgbẹ́ ìyọ́dà pépà bójú ṣé ilẹ̀ ni pépà ṣé ẹ̀yin ni Ẹniọlá tó mọ ẹ̀tọ́ ara èyí tó tọ́ sí èyí tó fẹ́ àti tí ò fẹ́ ṣé òní ni ọkùnrin àti obìnrin ti ń fẹ́ra wọn bó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni èmi àti yóò sí bẹ̀ dò èmi ò fọwọ́ sí nǹkan tó bá lè dalé èèyàn kan rú tó bá jẹ́ pé Ẹniọlá Àjàó tó da pépà bójú ó mọ̀dí tó ṣe da pépà bójú ẹ̀yin ò mọ̀dí yẹn ẹ pè ẹbí léèrè ó ń dùn mí gan ni o Ọlọ́run ẹ má sọ pé kí n fi rọ́ọ̀bù pa o ó ń dùn mí gan fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn àwa tá a wà lórí social media tá a mọ̀ fẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ palàpalàgbà Ọdúnladé Adékọ́lá tẹ́ ń pariwo tẹ́ ń farantí alé lórí kò rí ti hírò ẹ ṣàfẹ́ trend lórí social media káyé lè bá wo tẹ́ ń gbé jáde ní concept rárá ni kọ́dà bẹ́ẹ̀ ní content kẹlọ tó ṣẹ́kọ́ ẹnìkan jáde èmi ò mẹ́ni ẹ rí o tẹ́yìn náà bá gbọ́ nǹkan tó sọ ṣé o fẹ́ fa Ẹniọlá Àjàó wálẹ̀ ni ibi tó dé kó tó dé ibi tó dé iṣẹ́ ló ṣe tó bá lórúkọ tó Ẹniọlá Àjàó ò ní wọ́n sọ ọ̀rọ̀ tó ń sọ yìí tó bá tiẹ̀ wàá fẹ́ sọ̀rọ̀ wípé kó mọ̀ dálé Ọdúnladé Adékọ́lá rẹ̀ wàá sọ ní sọ̀tọ̀ ọmọlúwàbí ni o ò ní sọ ní sọ ti mọ́jẹ̀ sọ pé agbèrò mo fẹ́ lè sọ pé agbèrò tó fẹ́ bẹ́tà yìí sà ẹ bá kàn ti ẹ̀ rò ó kí lẹ̀ mú gbà tẹ́ fẹ́ sọ̀rọ̀ yìí kí lẹ̀ rò ṣẹ́ Ẹniọlá Àjàó rí ni mọ́yà kankan ti wà láàrin yìí rí tẹ́lẹ̀ tí mo mọ̀ èwo wá lè pè ọlọ́pàá èwo lè pè ebi ọlọ́pàá bá mú yàn yóò sọ pé ìṣò ní àgọ́ ọlọ́pàá rí èwo wá lè pè amúnijẹ́ amúniwó lò ní bọ́m̀bẹ̀ bọ́m̀bí kí ni ẹ̀fọ́ ni o ẹ̀yin ẹgbọ́n nǹkan tárákùnrin sọ. Ẹniọlá Àjàó mo fẹ́ ṣe fídíò yìí fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n at the same time mo nílò láti ṣe fún ẹ nítorí pé àwọn obìnrin tó bá fẹ́ ṣe fídíò fún ẹ ó ṣe ṣe kọ́kọ́ máa bú ẹ kó má ní ọpọlọ láti mọ ìdí tí wọ́n fi ń bú ẹ. Ẹniọlá Àjàó ó yẹ kó máa ṣe. ẹjọ́ ẹgbọ́n tó sọ kó má ní ọpọlọ láti mọ ìdí tí wọ́n fi ń bú ẹ dákun o ẹ̀yin olórí pípé èèyàn ẹni ọlọ́pọlọ mélòó ni máa ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ báyìí nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúwàbí. pẹ̀lú ọpọlọ ó jẹ́ kó máa ṣe nǹkan pẹ̀lú ọpọlọ ìkíni kí ni tó fẹ́ sọ pé òun yín mú nínú fídíò yìí ni lórí fídíò tó ń trend yìí tó fẹ́ pé òun yín mú ni àbí kí ni problem ẹ ó fẹ́ jí oko olókodó ó fẹ́ fi ọkọ ọlọ́kọ ó tún ṣe mú ọmọràn. ẹjọ́ torí Ọlọ́run onílàákàyè ẹ̀dá òní ọmọ dá kókó lórí afẹ́fẹ́ táwọn ọmọ kéékèèké ń wò torí Ọlọ́run ó fẹ́ jí oko olókodó sẹ́yìn náà ń gbọ́ ó ló ń ṣe wọ́nranwọ̀nran brọ́dà mi mọ̀ lóye tí wọ́n sọ pé ó ń ṣe wọ́nranwọ̀nran ni ẹni tó bá jẹ́ àwòrán ló máa ń ṣe wọ́nranwọ̀nran ẹ kúkú tún pè ń wèrè inú ẹ̀ náà irú èèyàn wo ni yín gan. àbúdá Ọdúnladé ibùdó tó bá fẹ́ fẹ́ bèbí yẹn for now yẹ kẹ́ drop ẹ̀ ní òkú ṣóbìnrin tẹ̀lé fẹ́ sà because tẹ́ bá fẹ́ bèbí yẹn mi ò rí bèbí yẹn. ṣe é gbọ́ ẹbí Ọdúnladé tó ń bọ́ Ọdúnladé wáyàwó Ẹniọlá Àjàó ṣe irú obìnrin tó lè fẹ́ ọ̀lọ́ mú ọ̀bẹ kó gé wọn bóyá sọ fún ipá wọn fẹ́ra wọn ẹ mọ̀ wá wàkúwà kiri ọlọ́mọ jẹ́ túlé káyán funfun ẹgbọ́n tí wọ̀dá ìtún sọ. fún ilé
lálàáfíà bẹ́ẹ̀ kò ní fún ilé yín lálàáfíà nǹkan tó ń rárá ń ṣe pàtí yẹn ó ti jẹ́ ká mọ irú nǹkan tó fẹ́ wá ṣe nínú ilé yín tó bá fẹ́ yín. ẹ dákun ṣe ẹgbọ́ family member o. nǹkan tí ẹni ọlá tó nípa ẹni ọlá àbí lórúkọ tí ń jẹ́ tó fẹ́ wá ṣe nínú ilé yín ló ti fi ń wọ̀n yẹn ìyá kàdé wà ní pé ìyá lé ẹni kàdé wà ní pé ok because kọ́ládé ọlágbọ́ngbọ̀n náà kọ́ládé ọ̀bọ̀dọ̀ ọmọga kò sí nǹkan tó bá fẹ́ ṣe tí ìyàwó ẹ̀ lè go against ẹ̀ nítorí pé ìyàwó ẹ̀ láìṣe even tí kọ́lá ẹ̀ bá fẹ́ fẹ́ ìyàwó mi mo ríru ìyàwó yẹn gẹ́gẹ́ bí ìyàwó tí kò ní disturb ọkọ ẹ̀ akọ́mọ̀ fọ́fọ́ mi ọkọ mi ẹ̀rọ dáadáa gẹ́gẹ́ ṣe o ẹ̀rọ dáadáa o. iṣẹ́ ń gbọ́rọ̀ làákàyè ẹni tó mọnú ìyàwó Ọdúnládé Adékọ́lá tó mọnú ilé wọn tó mọ ti fún tẹ̀dọ́ wọn ó kàn jókòó sórí afẹ́fẹ́ wọ́n ṣà sọ̀rọ̀ ṣá ìtẹ́ni Ọlá Àjàó bá fi ṣe yín ẹ má fi ìkanra ìta kẹ ẹ má fi mọ kí ni ẹ má pè má jẹ́ kọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́wọ́ tí bẹ láàrin ẹ̀yà àtẹni Ọlá Àjàó tó fi le tó báyìí. ẹni ọlá yẹn ó wá wọ inú fámìlì tó ti ń tòrò kó wá lọ bàjẹ́ pẹ̀lú wà wòrè tó ń wù yìí ó lọ sí òkú èèyàn ìyàwó ẹ̀ kí ẹ ẹ̀gọ́ọ̀gì ara yín wá padà jókòó ó rí pé ó ní bí wọ́n bá ṣe rere ara kì yóò wá yá ọ bó ṣe ń ṣe gan ti ń jẹ́ káwọn èèyàn mọ irú èèyàn tó jẹ́ bó ṣe ń ṣe ti jẹ́ káwọn èèyàn mọ irú ẹ̀mí tó wà nínú ẹ̀ ó kọ́ ẹ pé nínú fídíò ní sọ́jẹ́ ká rí pé ó lọ kí obìnrin yẹn pẹ̀lú nǹkan burúkú ni pẹ̀lú ẹ̀mí burúkú pẹ̀lú èrò burúkú àti ẹ̀mọ̀ bóyá ó tẹ̀lé fi nǹkan sóbìnrin lóbìnrin lára. ṣé gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ ó dẹ̀ ń rògbò ẹni Ọlá Àjàó ẹni tó ṣiṣẹ́ débi orúkọ tó ní bọ́yọ́ lọ fi nǹkan sí obìnrin olóbìnrin lára ẹjọ́ torí Ọlọ́run báwo lé ọkùnrin ṣe ń ronú bí eléyìí ṣé dandan ni ká wà lórí social media tá a bá ní nǹkan tá a fẹ́ sọ ní torí Ọlọ́run mí mẹ́rí bọ̀dá yìí jọ ń torí Ọlọ́run stop ṣe bẹ́ẹ̀ irú àwọn nǹkan báyìí ẹ má ṣe mọ́ ìbanilórúkọ jẹ́ ni kò dáa ẹ̀yin rò lọ́kàn yín bọ́yọ́ lọ fi nǹkan pa ìyàwó Ọdúnládé lára ta ló ń ṣerú eléyìí tó ń sọ̀rọ̀ bí irú eléyìí anyway èmi ò tí ì sinmi lórí ọ̀rọ̀ yín mo sì ń gbọ́rọ̀ yín lọ torí mo mọ̀ pọ́rọ̀ làákàyè táwọn èèyàn mọ̀ pé làákàyè ni ọ̀rọ̀ búkú tó ń tẹ̀lé ṣé Ọdúnládé fẹjọ́ sùn yìí ni ókè o Ọdúnládé bá ti fẹjọ́ sùn wípé kẹ̀bọ́n lé ẹni Ọlá Àjàó lọ wọ́n bá dẹ̀ jẹ́ ìyàwó Ọdúnládé ló sọ bẹ́ẹ̀ ó kù yín ọkọ lọ́hùn torí pé ẹ̀sìn ń bẹ̀ wọn ò sì sọ wípé àwọn ń fẹ́ra ìyàwó rẹ̀ ò sì fẹjọ́ sùn yìí gbogbo ẹ̀yin tẹ́ ń dráàgì ẹni Ọlá Àjàó tẹ́ ń pè ìyàwó Ọdúnládé ṣé ẹ̀yin tẹ̀lé lọ sanwó orí ẹni Ọlá Àjàó ni àbó pè yín sí kọ̀rọ̀ pé òun fẹ́ okòyọ okò lọ́hùn. olùwọ́ gèèyàn òye tó wọ́n gé obìnrin yẹn rẹ́rìn ó wá padà lọ jókòó wèrè tó ń ṣiyẹ́ ó wá gbé pépà sójú bọ̀dá ṣé pépà àti yín sọnù ni irú yín ìyàwó lẹ́sìn máa ń tẹ̀lé kí o irú yín àwọn ìyàwó lálọ́ọ̀dù ìyàwó tẹ́láǹtì ẹgbẹ́ yín ìyàwó ọ̀rẹ́ yín lẹ máa ń tẹ̀lé kiri o ó gbé pépà sójú ṣé pépà yín sọnù ni ṣẹ́yìn lẹ́ni Ọlá Àjàó ṣé ò lè gbé pépà sójú ni òun ló máa ń torí bọ́ yóò lé èèyàn kan wà bẹ́ẹ̀ tí ò fẹ́ kó rí òun kò lè jẹ́ ìyàwó Ọdúnládé ló gbé pépà sójú sí ẹ tó lọ náwó fún ẹ tí wọ́n ti kíra kájú pé kò lọ kí bó ṣe dójú agbo àbí bó ṣe débi ìnáwó sì lẹ ní ọ̀rọ̀ gidi láti sọ ń bẹ̀ yẹn ó lọ kí ó ti kí tán ó lọ jókòó ẹ̀yin náà gbọ́n tẹ̀ sọ ẹ ló wá gbé pépà sójú ṣé ẹ lè sọ pé torí kó jẹ́ ìyàwó Ọdúnládé Adékọ́lá ló gbé pépà sójú fún báyìí ẹ̀yin náà ń contradict ara yín náà tí ò bá kí ọ̀tọ̀ ni ó kí ó jókòó ó lẹ́tọ̀ọ́ láti jókòó ó sì lẹ́tọ̀ọ́ láti gbé pépà sójú gbogbo ẹ̀kọ́ ló máa ń wà láàrin èrò àgàgà tó bá jẹ́ patí ẹlòmíì wà onítìjú ni tí wọ́n tiẹ̀ wá ń fẹ́ra wọn náà kò kàn yín wàhálà yín pọ̀ o wàhálà yín pọ̀ wàhálà ẹ̀. wọ́n gbé pépà sójú wọ́n ṣépè fún ẹni òde rìn lórí ẹni ẹlẹ́lá máa gbà pépà. sẹ́yìn náà rí pé nǹkan míì ti wà ń bẹ̀ wàhálà ó ti kọjá ọ̀rọ̀ ìnáwó òkú bàbá Ọdúnládé Adékọ́lá ayì máa wádìí nǹkan tó wà ń bẹ̀. Adélé Àjàó ayé òkè ọ̀sìnwín ọ̀dẹ̀ dídìrín àwọn àgbà wọn bójú ojú ló ń tiẹ̀ yẹn ojú kọ́ ló ń tiẹ̀ wèrè wà lórí ẹ̀ ní wèrè. bọ̀dá ẹ̀ ní lọ́wọ́ gan
ẹni lọ́wọ́ gan lẹ́yìn bá rẹ̀ ní báyìí sọ̀rọ̀ ẹni lọ́wọ́ gan ẹ̀yìn máa jẹ́wọ́ tó ń ṣe yín. kọ́kọ́ fi Bobrisky tó ní kọ́kọ́ fi oyè jẹ́ kó fún obìnrin tó ní lọ fún ọkùnrin tó fún Bobrisky ní the best female award dresser káwọn bí olùkọ́ kódà gbogbo ìrìn lórí ẹ̀. ta ni wèrè rìn lórí ẹ̀nú àwọn méjèèjì báyìí ọ̀rọ̀ Bobrisky wá sínú ọ̀rọ̀ òkú bàbá Ọdúnládé Adékọ́lá ẹ jẹ́ kí bàbá yìí ó sùn o ẹ jẹ́ kí bàbá yìí ó sùn rè o ẹ fi Ọdúnládé àtìyàwó ẹ̀ lọ́rùn sílẹ̀ o ẹ dẹ̀ fi Ẹniọlá Àjàó lọ́rùn sílẹ̀ o ó wáyé tiẹ̀ kò wáyé yín ẹ̀ ṣayé yín nà ọ́ ṣé ń dúró de Ẹniọlá Àjàó kẹ́ tó rí kọ́ńtẹ́ẹ̀tì ṣe ni ẹ̀ ń ṣẹ̀mí mi ìdẹ̀ láìkẹ́ irú bẹ́ẹ̀ tí ń ṣépè fún padà ẹ̀ ń sìn kéèyàn kan náà máa wá ṣépè fún yín báwo lẹ ṣe máa fi ìwà ìpìlẹ̀ yín gan wù yín nà ọ́ bí ìgbà téèyàn tó ti gòkè tẹ́ fẹ́ jábọ́ ni Ọdúnládé ọ̀sọ́pọ̀ fẹ́ dalé òun rú wọ́n láwọn ò fẹ́ra wọn rí tí wọ́n bá dẹ̀ fẹ́ wara wọn rí kí n tì í wàláì wàdá ọmọ tá a bá pè ń wèrè inú ọyìn. Bobrisky ní the best female award dresser káwọn bí olùkọ́ kódà gbogbo ìrìn lórí ẹ̀. ẹ wo ẹja fílẹ̀ bẹ́ẹ̀ bọ̀dá tán ní wèrè rìn lórí èèyàn ẹ lọ fura síra yín o nígbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ tí ẹ bá ń gbé kiri ẹ máa farabalẹ̀ ẹ má torí pé ẹ fẹ́ káwọn èèyàn wò yín kẹ́ ẹ dọ̀tá èèyàn ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ dé tí ó ń ṣe òdodo mú wọn àti ìsọ fún yín wípé wọ́n ń fẹ́ra wọn ní kò sí tó jọ èèyàn wá da pépà sójú ó fi pépà sójú ó bí èèfù bá kan kò kí ni tí kí ló ṣe kàn yín á mọ̀ pàdé ńgbà mi gbogbo ẹ̀yin tẹ̀ ń dráàgì Ẹniọlá Àjàó kò dá o ẹ̀yin gan burú jẹ Ẹniọlá Àjàó ló tó bá yẹ pé lóòótọ́ ló ń fọdún o bí wọ́n bá wádìí yín wò wọn à ní wẹ́yìn tí wọ́n fi máa mẹ́lòmíì sónú yín gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yẹ́ ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹlòmíì fọkàn àǹtí ẹ̀ irú bọ̀dà tó sọ̀rọ̀ tán ní ìsìn irú wọn ni wọ́n máa gbé súnmọ́ ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ gbé súnmọ́ láńlẹ́dì ìyàwó láńlọ́ọ̀dù wọn ó sì bọ́ta sórí social media èṣù ló wá pọ̀ jù lórí social media ní ìsìn tó nǹkan ṣe ń da nǹkan rú ni Ọlọ́run ọ̀dà